Ẹ̀mí ọlọ́wọ́ wa lọ́ka wà tẹ̀rí àmọ́ta. Àlọ́ka yìí. Sẹ́rí àmọ́, sẹ́rí ata, sẹ́rí àmọ́, sẹ́rí àpábà. Alàgbà ìránṣẹ́ mi. Ẹ̀mí Olúwa sọ fún mi lọ́wọ́ wípé o ní ìrìn àjò kan tí o fẹ́ lọ. Àlọ́ka sẹ́rí àmọ́, sẹ́rí ata. Ó ní ìrìn àjò yìí léwu jọjọ. Ìbọn Ọlọ́run orí wọn lọ́dẹ̀ wà lọ́ka sẹ́rí ata, sẹ́rí àmọ́, sẹ́rí àpábà. Ìbà àwọn àgbààgbà tí ń bẹ lóde ọ̀run o. Alàgbà o, ǹjẹ́ ẹ̀ gbọ́ mi bí? Ẹ̀mí Ọlọ́run sọ pé kí ẹ ta ọmọ wòlíì méjì lọ́rẹ. Kárí Màsáìdè ha! Ọlọ́kà ìsẹ̀ríàmọ̀ sẹ̀ríàmọ̀. Kárí Màsáìdè ha! Wàkúrì sẹ̀ríàmọ̀ sẹ̀ríàmọ̀ sẹ̀ríàmọ̀. Kárí Màsáìdè ha! Wàkúrì sẹ̀ríàmọ̀ bàbàbà. Sírí Màsáìdè ha! Wàkúrì sẹ̀ríàmọ̀ bàbàbà. Kárí Màsáìdè. Sẹ̀ríàmọ̀ bàbàbà. Sẹ̀ríàmọ̀. Ìránṣẹ́ mi tí ìbá dára kí o ṣe èyí kí ibi náà tó lè rí kọjá ní ojú ọ̀nà rẹ̀ lọ́wọ́. Ìrìn àjò yìí léwu. Sẹ̀ríàmọ̀ sẹ̀ríàtọ̀ sẹ̀ríàtọ̀. Sẹ́lò kárí Mùsíndà sí tọ́lọ̀. Wàkúrì sẹ̀ríàmọ̀ sẹ̀ríàtọ̀ bàbàbà. Lẹ̀kẹ́sí bọ̀rọ̀ bọ̀rọ̀. Sẹ̀tẹ́rẹ́ kárí Mùsíndà. Wàkúrì sẹ̀ríàmọ̀ sẹ̀ríàmọ̀ sẹ̀ríàtọ̀. Sẹ̀ríà bàbàbà. Sẹ̀kẹ́rà mọ́ sẹ̀ríàmọ̀ sẹ̀ríàtọ̀. Ọ̀rọ̀ rẹ̀ yé mi. Welcome to this channel. This is Aloye TV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more. Ẹ dákun tí mo bá wọ bàtà ní ìsìn mo lálàrí bàbá tẹ̀ wá mọ́ bí à ń lọ gan-an táwọn bí à ń lọ owó wò láàbù lọ. Èèyàn wá gbọ́dọ̀ lọ́rù bí ọjọ́ òbí àgbègbè lè lọ bẹ́ẹ̀ dé kéèyàn wá lọ kó mọ̀ mú nǹkan kan lọ fún irú ọmọ wo sì sọ̀rọ̀ pé sọ̀rọ̀ burúkú sí mi ọmọ yẹn náà máa ń ran ìpè mi lọ́wọ́ nígbà tí kò bá sówó lọ́wọ́ mi mo lè ṣe o mo dẹ̀ gbọ́dọ̀ débi bẹ́ẹ̀dẹ̀ ọmọ yìí. Bóyá wá ẹ wá mo fẹ́ débì kan ó yẹ kò dẹ̀ sí nǹkan tó pọ̀ náà nínú àwọn owó tí mo bá fún yín pé kẹ́ ẹ fi pamọ́ yẹn jọ wọlé wa ní 5,000 bẹ́ẹ̀ kẹ́ ẹ sáré yá kí lẹ́nu rárá 5,000. ṣíṣì sẹ́gbọ̀ ṣíṣì mi ò ní owó kọ̀ wọnú. Àwọn ọmọ pátá ńlá táwọn ọmọ bí kéèyàn má rí owó kankan fi pamọ́ ṣé wọn kó bàtà wọlé padà láì lọ rí nínú. Alàgbà wòlíì kí ló mú yín tí mò ń pè yín látẹ̀kàn tẹ́ ẹ̀ dáhùn iṣẹ́ ìrònú ni. Bí ìrònú mi ò lè ronú a mú mi lọ nínú ìrìn àjò ẹ̀mí kan ni nínú ìrìn àjò yẹn a wá jẹ́ kó yé mi wípé oore ńlá kan ń bọ̀ ṣùgbọ́n mi ò fẹ́ kí oore yẹn kó bọ́ síta nǹkan tí mo sọ yẹ mo fẹ́ ọ̀dọ̀ rẹ mo fẹ́ kó oore náà wá torí ìrí tí a fi oore yẹn hàn mi oore yẹn pọ̀ kò wá bọ́fẹ̀ dé. Kò bọ́fẹ̀ dé mọ́ wò pé bóyá àjọ wà nílé kò bọ́fẹ̀ dé èèyàn 10 kan ló ta lọ rẹ̀ afọ́jú arọ adití ìmọ̀ bí mo ṣe ń kà bóyá yí ọ àwọn yẹn lọ́ọ́ ta lọ rẹ̀
ẹnìkan 500 naira ni ó wá jẹ́ mẹ́wàá 5,000 nù. ó sì wà lójú ọ̀nà ó wá mọ́ tó ṣẹlẹ̀ o ò ní lè lọ fúnra rẹ kó lọ wàá kó lé mi lọ́wọ́ toró ní àwọn iṣẹ́ kan tí màá parí sójú ọ̀nà ayé ò ní gba orin náà lọ́wọ́ ẹ̀ tó yẹ ẹ wọlé kó kó ẹ wá. Wàkúrì máa ṣe ń dà á ẹ̀mí ọlọ́wọ́ àlọ́ka wà tẹ̀rí àmọ́ta àlọ́ka yìí sẹ́rí àmọ́ sẹ́rí ata sẹ́rí àmọ́ sẹ́rí àpábà alàgbà ìránṣẹ́ mi ẹ̀mí olúwa sọ fún mi lọ́wọ́ wípé o ní ìrìn àjò kan tí o fẹ́ lọ. Àlọ́ka sẹ́rí àmọ́ sẹ́rí ata ó ní ìrìn àjò yìí léwu jọjọ. Ìbọn ọlọ́run orí wọn lọ́dẹ̀ wà lọ́ka sẹ́rí ata sẹ́rí àmọ́ sẹ́rí àpábà ìbà àwọn àgbààgbà tí ń bẹ lóde ọ̀run o. Alàgbà o ǹjẹ́ ẹ̀ gbọ́ mi bí? Ẹ̀mí ọlọ́run sọ pé kí ẹ ta ọmọ wòlíì méjì lọ́rẹ. kárí mọ̀sáìdì ha. Ọlọ́kà ìsẹ̀rí àmọ́ sẹ̀rí àmọ́. kárí mọ̀sáìdì ha. Wàkúrì sẹ̀rí àmọ́ sẹ̀rí àmọ́ sẹ̀rí. kárí mọ̀sáìdì ha. Wàkúrì sẹ̀rí àmọ́ bàbàbà. sírí mọ̀sáìdì ha. Wàkúrì sẹ̀rí àmọ́ bàbàbà. kárí mọ̀sáìdì ha. Sẹ̀rí àmọ́ bàbàbà. kárí sẹ̀rí àmọ́ sẹ̀rí àmọ́ sẹ̀rí àmọ́. Ìránṣẹ́ mi tí ìbá dára kí o ṣe èyí kí ìbí náà tó lè rí kọjá ní ojú ọ̀nà rẹ̀ lọ́wọ́. Ìrìn àjò yìí léwu. Sẹ̀rí àmọ́ sẹ̀rí àtọ̀ sẹ̀rí àtọ̀. sẹ́lò kárí mọ̀síńdà sí tọ́lọ̀. Wàkúrì sẹ̀rí àmọ́ sẹ̀rí àtọ̀ bàbàbà. Lẹ̀kẹ́sí bọ̀rọ̀ bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀. sẹ́lò kárí mọ̀tẹ́. Wàkúrì sẹ̀rí àmọ́ sẹ̀rí àmọ́ sẹ̀rí àtọ̀. Sẹ̀rí àmọ́ bàbàbà. Sẹ́kẹ́rà mọ́ sẹ̀rí àmọ́ sẹ̀rí àtọ̀. ọ̀rọ̀ rẹ yé mi sẹ́lò yóò wá tó bí èlò tí ẹ̀mí ń sọ. Wàkúrì sẹ̀rí àmọ́ sẹ̀rí àtọ̀ sẹ̀rí àtọ̀. Ẹgbẹ̀rún kan péré. kárí mọ̀. Wàkúrì mọ̀ sá. Kúrì mọ̀ torí sí. àbá káyọ̀rì Káyọ̀rì mọ̀ sí ìdá. ẹgbẹ̀rún kan. Màkúrì mọ̀ sí ìdá ha. torí àmà sà Tórí àmọ̀ sí ìdá ha. káyọ̀rì mọ̀ sí. Káyọ̀rì mọ̀ sí ìbò. ọ̀yà káyọ̀rì. Káyọ̀rì àmọ̀ sí ìdá. mazele brohama. Màkúrì mọ̀ sí ìdá. Sí ìdá bàbàbàbà. sẹ́lò ẹgbẹ̀rún kan. sẹ́lò. Àlàáfíà ni fún ọ. àlàáfíà fún ọmọ ẹ̀ pẹ̀lẹ́ agbára rẹ ò ní dẹ́kù bọ̀ 1,000 lọ sọ yẹn náà tó yọ bẹ́ẹ̀ nìyẹn bẹ̀. Wọlé kí lẹ sọ. ọlọ́run ẹ̀mí kan ni ẹ ọ lọrin àjò wọn ní mo tiẹ̀ ní olúwaṣọ 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 mo gun ẹ̀yin méjèèjì. Àwọn nìkan tó. Daddy. Daddy. Dad. Ẹ̀sán o. Daddy ẹ̀sán o. So ẹ̀fẹ̀ mú sí lọ́tẹ̀ sí mọ̀ pé ó lè jò lè lò lè o. Ẹ sì mọ. Ẹ̀yin lọ síbi birthday. Ẹ wá dọ́gbọ́n sọ pé kèmí mọ̀ tàwọn afọ́jú lọ́rẹ̀. Kí ló kèmí àtàfọ́jú? Tẹ̀sí mọ̀ pé olè ń fà á ní o. Daddy tí ó wà yẹ ká tó mọ̀ gbára. Àbí bá kọ̀ọ̀kọ̀rọ̀ Daddy Daddy sọ̀rọ̀ ni. Ẹ kó bó lè rìn kan. Ọmọ pé bàtà yìí kì í sábà jáde tí èèyàn bá sòde tó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ni. Ó ní láti nídìí. Bó lẹ ń lọ. Ó yẹ kẹ́ ẹ mọ ọmọ yẹn. Ọmọ yẹn náà ran ìpè wa lọ́wọ́. Ó dẹ̀ máa gbìyànjú. Kódà àìsówó ni. Ó yẹ ń kó gbogbo yín lọ ṣùgbọ́n wọn pé oníjẹ kò mọ bí ra bá lọ ní. Ẹni tẹ́ ẹ mọ̀ ni Ṣẹ́gun Ọláríwájú Àlàbí ẹ̀dúró ẹ máa ní sùúrù aka ọmọ ọba. Ọmọ ọba ni mí èmi lọ́mọ ọba ọmọ ọba ni mí
èmi lọ. olórí rí ọmọ ni. olórí. nígbà tí àti rówó tí a mọ̀ lọ. kò sówó. sáà lè lọ láì mọ̀wó ẹjú gbogbo àyí náà lọ. kó ti rédíò. ẹjẹ lọ bọ́bá rí wa. ẹ máa ní sùúrù tí bá ti sọ̀rọ̀ ẹ máa ní sùúrù. ọ̀dà arájú ẹ tá a bá lè lọ. a fàdúrà ránṣẹ́ sí. bẹ́ẹ̀ àwọn tẹ̀sí kókó. ọmọ náà dá. ọmọ dáadáa. wọ́n sẹ́yìn. wọ́n sẹ́yìn. tari aba kari kórí màsíndà. Eli wa lóka, Eli sàmà lọ sẹ̀rí àmọ́ sẹ̀rí àtà sẹ̀rí àbábà. Ṣẹ́gun só ń gbọ́. Ìbọn Ọlọ́run Orímọládé wà lóka bí. Ọmọ ọba àwọn ọba. Ìbọn Ọlọ́run Orímọládé wà lóka ká. Ọlá Àlàbí tó gbókọ̀ rẹ̀ kúrá. Lọ́ka yìí sẹ̀rí àmọ́ sẹ̀rí àbábà. Ṣẹ́gun gbọ́ ọ̀rọ̀ àkọ́kọ́. Bàbá mi ló sọ̀rọ̀ ọ̀rọ̀. Ṣẹ́gun gbọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tí Alóore sọ. Ó ti sọdún ọdún yìí. Tọdún tí ń bọ̀ kò ní bá lọ́gbà ẹ̀wọ̀n. Èwo ló tẹ̀lé? Sẹ̀rí àmọ́ sẹ̀rí ọ̀tọ̀. Wà kúlì màlúùkà. Sẹ̀rí àmọ́. Ibi tó lọ ń ga. Ní tí ń gbìyànjú àti sọ ni pé wòye ọdún tó ń bọ̀ ọmọ yẹn ò ní tí ì dòkú. Àmín. Màkúrì màsíńdà sẹ̀rí àmọ́ sẹ̀rí àtọ̀. Ẹ̀mí. Wà lọ́ka sẹ̀rí àmọ́ sẹ̀rí àtọ̀ sẹ̀rí. Ọ̀rọ̀ jáde àṣẹ́tẹ̀lé. Sẹ̀rí ọ̀bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀. Gbọ́. Kárì màsíńdà ká. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí Alóore sọ rèé. Àjọ̀dún tọdún yìí. Kí ni ṣe náà? Ok, gbọ́. Ìgbàgbé nígbà tá a lò lọ. Gbọ́. Bẹ́ẹ̀dẹ̀ tọdún yìí. Ó ti ṣe tọdún yìí, tọdún tí ń bọ̀ kò ní bẹ́ẹ̀ lọ́gbẹ́ wọn. Àmín. Kárí ọmọ síndọ̀ kọ̀rí ọmọ síndọ̀ kọ̀rí ọmọ. Wàkúlì màkúrà. Tó o bá gbọ́ tó o ní wàkúrí wàkútà. Gbọ́ gbogbo ẹni tó robi rù ọ́. Ọ̀tá rẹ̀ ó gbàkú rẹ̀ kú. Àmín. Ọmọ síndọ̀ kọ̀rí ọmọ kọ̀rí ọmọ. Wàkúlà. Sètárí ẹsẹ̀ rí ọmọ sètárí. Sọ gbọ́ ló sọ. Ẹni ẹ̀mí ló lè mọ ìtumọ̀ ẹ̀mí. Ìtumọ̀ tó sọ ni wípé wòye ọdún tí ń bọ̀ títí òpin ayé rẹ̀ ò ní gbọ́mọ sí. Àmín. Kọ̀rí ọmọ wà lójà lọ kárí ọmọ kẹ̀rí. Bọ́ mọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tábà yìí lọ yẹ kádùn àyè pọ̀ díẹ̀ tábà yìí lọ yẹ kádùn àyè pọ̀. Wà ló jà bí kí ló pè é. Wà lójà kọ̀rí ọmọ. Gbọ́ ìtumọ̀ ilé ni wípé àwọn ọ̀run ó dìde nítorí ayé ẹ̀ wọ́n gbìjà rẹ̀. Àmín. Wà lọ́kẹ́ sẹ̀rí àtàtàtàtà sẹ̀rí àmà kàrà sẹ̀rí àmà tòǹtòǹtò. Sọ́gbọ́n tó wí. Ó yẹ kí wọn náà ti mọ gbọ́ díẹ̀ náà àwọn èdè. Ó gbọ́ tòótò. Ìtumọ̀ rẹ̀ ni pé gbọ́ ò ní sáláì ní ohun tó dára. Àmín. Gbọ́ ìtumọ̀ tó sọ ni wípé ní kọ̀rọ̀ tó wà á gbé ọjà gbangba. Àmín. Àmín. Sẹ̀rí àtà sẹ́kí ara gbogbogbò. Ní sùúrù máa mú kiri ẹlẹ́wọ̀n kọ̀ọ̀kan ó ti ń pọ̀ jù ẹ̀mí yẹn ò dẹ̀ gbọ́dọ̀ lọ bí ó ṣe yẹ lọ. Ó tó ń sọ ni pé Ṣẹ́gun aláṣẹ wá production ayé ti mọ̀ ẹ́ o ò ní padà sàkúlẹ̀ lọ. Àmín. Wà lọ́ọ̀kà yìí. Kò ní tata. Àlọ́ọ̀kà yìí. Kò ní tata mi lórí. Àlọ́ọ̀kà yìí. Àlọ́ọ̀kà sọ yóò dé ẹ̀. Ètí gbìyànjú àti sọ ni pé o ti ń lọ lókè ayé rẹ ò ní ta. Àmín. Wọ́n kàrí àmàlà. Mọ̀rí àmàlà. Kàrí ó bọ̀rọ̀ dápà. Kò ní ẹni tí ń tà mọ̀lá. Kàrà bàbà. Kò ní di ẹni tí ń tà mọ̀lá. Kàrí àmàlà bàbà. Sẹ́ńtẹ́rì àmàkúrà. Kò ní di ẹni tí ń. Láti jọ tí o ti gbèlè. Kàrà bàbà. Sọ́gbọ́n tó ní gbọ́ níwòyí ọdún tí mọ̀ oore ni ó ti bà sí ẹ̀jẹ̀ rẹ̀. Àmín. Ó ti rí àánú gbà. Àmín o. Kárí àmọ́ síndà ha. Ìbá bàbá mi lórí òkè yìí Ọlọ́run ẹ̀wà kan. Káàkiri ló sí ìdá. Wọ́n ní àlọ́jàrá. Àlọ́jàrá. Àràlá, àṣẹlá, àjẹlá, àfẹ́fà sọ̀rọ̀ rìn. Ọlọ́run bàbá mi lórí òkè. Kárí àmọ́ mọ́mọ́mọ́. Sẹ̀rí àmọ́. Irin mi jáde. Sẹ́lù. Tóra màláìka. Kọjú òkè. Sọ fún Ṣẹ́gun.
Ṣẹ́gun Ọlálàbí Wá gbọ́. aláṣẹ wa production gbọ́ àṣẹ Olúwa lẹ́nu mi Gbọ́. ọ̀rọ̀ àkọ́kọ́ rè fún ọ Bẹ́ẹ̀. ní bẹ́ẹ̀dẹ̀ ìtọ́dún yìí Yes. kò ní gbọ́mọ sí. Àmín Jésù ọkọ Fọláṣadé Yes. gbọ́ Yes. Ọlọ́run ti yan òun àti Ṣadé ti tù wọ́n pọ̀. Ó ti so wọ́n pọ̀. Gbọ́ Egun àtẹ̀jọ́. tá a bá rí ẹnikẹ́ni Yes. tó lè rí mo ṣe wá ọmọ ìpọ̀ àwọn tù ọ́ ká tó lè lọ́ọ́ máa tu yín ká gbọ́ àṣẹ Olúwa lẹ́nu mi iná ọ̀run mú wọn. Àmín Jésù. A tó gbé wá a sì mú mi lọ sínú ìran tó pọ̀ ṣùgbọ́n ìrìn yẹn màá sáré gé e. Okay. Ṣẹ́gun tí iléeṣẹ́ rẹ̀ wà ní òde lọ́ba Bẹ́ẹ̀ni. aláṣẹ wá o Yes. bóyá o fẹ́ gba kámẹ́rà o fẹ́ gba equipment kò sí tó wá débẹ̀ tàbí ya sinimá tí ò sí Kò sí nǹkan náà. ṣé iná ni ò sí ni kí ni ò sí níbẹ̀ Kò sí tí ò sí wá gbọ́. Omi náà wà níbẹ̀. ṣé n tó mi ni o tó mi nígbà tí èso Ó tó mi. ìwòlíì kò tí ì gbàṣẹ Kò tí- wòlíì bẹ́ẹ̀. kò sí toro Bẹ́ẹ̀ni. ṣọ́ọ̀ṣì lẹ́tì róróró àtòrò Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ ń tomi. yóò dà mí Ẹ̀yin yóò dà lẹ mí ń tomi. lọ́sẹ̀gun ó rà àánú gbà Àmín Jésù. ó jà gbangba Àmín Jésù. ayé yóò mọ̀ Àmín. nítorí èyí Happy birthday to you, Mr. Ṣẹ́gun Ọlálàbí. Long life and prosperity in Jesus' name. lórí ìbáyìí ẹ bá ní sùúrù ẹ jọ plan yín ẹ bá mi mú owó. Àbọ̀wọ́ ẹ̀ kan. Ṣé wàá ta? Iyún ti lọ́nu. àbí mo gbọ́dọ̀ dì mí sábà àwọn àwọn mẹ́rin lásán. káyì sùntárì àbà 1000 èmi ò gbá o àbí lòdì o èmi ò lòdì o èmi ò lọ òde o. Ṣẹ́gun bí ọba fún gbogbo yẹn kéèkì tí ìbá rí kéèkì wàhálà ni èmi ò lọ òde o fún tẹ́sí o owó tẹ́ náà ẹ lòdì kankan mọ́ èmi ò lọ òde o èmi ò lọ òde lẹ́yìn ẹ̀ bá ṣe ké ọmọ kún un lẹ́kọ̀ọ́. èmi ò lọ òde. wo bẹ́ẹ̀ bá ṣe tán ewó tẹ́ ẹ̀ nà jálẹ̀ ọdún yìí náà Ṣẹ́gun Àlàbí oní ọmọ tọ́jú mi ń tèmi ẹ lè pa mí nínú ilé òde yá sì tọ́rí ọba káyọ̀rẹ́ mo ṣe dà. ẹ wo every 16th of July èrè bẹ́ẹ̀dì Ṣẹ́gun Ọlálàbí aláṣẹ wa production ẹ wo ẹ máa rántí rẹ. ẹ kì í ẹbùn lẹ́bùn bẹ́ẹ̀ bá rí mọ́tò ó lè fún un kò ní kọ́ bẹ́ẹ̀ bá fún un lé kí lèmi fẹ́ fún bẹ́ẹ̀ mo ti fàdúrà ránṣẹ́ sí ìyẹn náà.